ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. ọ̀bẹ ṣe ń wọlé ẹjọ́ torí Ọlọ́run ẹ ti mọ bá a ti ṣe awo ló mọ̀ ọ̀gbẹ́rì ó gbọ́dọ̀ gbọ́ o ẹ ti mọ bá a ti ṣe so ẹ bá mi pín program yẹn torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni mi ò tó yín rán níṣẹ́ ẹ bá ń pín God bless you bẹ́ẹ̀ ṣe ń wọlé mi ní wáyé tì ẹ̀ ní wá mi tì àní wàrà wá tì. ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho dídé tó dé gbogbo alákí Ìgbòho káàbọ̀ torí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho so pẹ̀lú eléyìí ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tó sojú lọ́ọ̀ farasin àwòtá àṣemúrẹ̀ nìkan ní jáwo so pápápá tí wọ́n ṣe ń lẹ̀ pápá olóyè Sunday Adéyẹmọ ṣe àwọn fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó tiẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé gbogbo ṣe míì ẹ̀ ni wọ́n ṣe ń gbé káàkiri ni wọ́n ṣe ń sọ and again kí ni máa ń ṣe Ọmọyẹlé Sowore yes kí ni máa ń ṣe Ọmọyẹlé Sowore tó ìjẹ́ wípé a kì í mọ ibi tó ń fì sí àmẹ̀yà tá a lè pè é torí púpọ̀ nínú wa rí Sowore gẹ́gẹ́ bí àdán kò sékú kò sẹ́yẹ ṣọ̀dá kò mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé bá mi share program yẹn jọ God bless you sir God bless you ma ẹ bá mi share ẹ ẹ jẹ́ kó délé kó dóko kó dẹ́sẹ̀ wò kó dọ́nà jíjìn kálíbà sọ nǹkan tó a fẹ́ sọ wọ́n sàn fọ ẹ má bínú pé mo rán yín níṣẹ́ ẹ ń bá fẹ́ kí lù ọ́ dáa bí tí máa ń ṣẹnu so pápápá la fẹ́ ṣe o àní pẹ́ o now Ìgbòho sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Ìgbòho sọ God bless you Madam Yeti God bless you ma you are welcome kò pọ̀jẹ́nu Ìgbòho lọ because nǹkan kan ló wáyé tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fi wáyé ẹ bá ń pín program yẹn kí ló ṣẹlẹ̀ tí n tó ṣẹlẹ̀ sí Ìgbòho fi wáyé ò ní pé Ìgbòho ọ̀fẹ́ yàn jẹ kò sì fẹ́ ìrẹ́jẹ ní sì fẹ́ gbẹ́ ìpè fún ààbò nílẹ̀ káàárọ̀ oòjíire kí wọ́n má yànmọ́ káàárọ̀ oòjíire jẹ kí wọ́n má fi kóró pàgbẹ́ lálàá
kí wọ́n yé fipá bá àwọn ìyàwó àwọn àbúrò wa àwọn òbí wa kán yé fipá bá wọn lò pọ̀ ló ti olóyè Sunday Adéyẹmọ nídìí. òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ èyí ó ti sùn ní táìmù yìí ṣùgbọ́n mi ò rọ́gbọ́n ẹ̀dá náà ni wàláì mi ò rọ́gbọ́n ẹ̀dá ni owó ìlú náà kí n tètè bẹ̀rẹ̀ nìkan advice mi Mr. Wikonko mọ reason táwọn èèyàn kì í fi ń pọ̀ níbi láìfi ó ní pé táyà tẹ máa ń bẹ̀rẹ̀ bíi 10 bíi past 10 yẹn àwọn èèyàn ti sùn ní Nàìjíríà mo ló yé mi bẹ́ẹ̀ ṣùgbọ́n I can't just help the situation tàbí kí n sọ pé for now ìkọ̀ọ̀kan lé wọn bọ́ sásìkò àwọn kan ò ní bọ́ sásìkò so eléyìí tí ò bá bọ́ sásìkò mo nígbàgbọ́ pé àwọn ìyá àti bàbá mi tí wọ́n fẹ́ràn mi wọ́n máa bá ń bẹ̀ eléyìí tí n bá ṣe kò sí time tó máa fẹ́ for everybody tí n bá ṣe ń time táwọn ọmọ Nàìjíríà nìkan wò ó táwọn tó wà ní Nàìjíríà nìkan wò ó possible kọ́ mọ́ fífọ́ àwọn èèyàn kan náà kó jẹ́ time táwọn kan wà lẹ́nu iṣẹ́ òye tó yé mi ni pé time tí kálukú wà less busy táwọn èèyàn máa láǹfààní láti Mr. Timi Adeleke, God bless you sir ẹ kí mi káàbọ̀ pẹ̀lú sticker mi ní wáńtì o ẹ̀yin náà ní wá mi tí o lágbára Ọlọ́run so máa play ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ máa play èyí tí Ọmọyẹlé Sowore tó ìfèsì lákòókò kan àwọn èèyàn kan láti ibì kan káwọn dárúkọ ìlú mọ́ wọ́n gbé fídíò kan jáde nípa Ọmọyẹlé Sowore wípé kò dọ̀bálẹ̀ láàfin Ọọ̀ni tilé Ifẹ̀ ṣé gbàgbé ọ̀rọ̀ yẹn wálé yí lọ́dún 2018 if I'm not mistaken nígbà tí campaign lọ lórí ọ̀rọ̀ òṣèlú first time tó Ọmọyẹlé Sowore máa jáde pé òun fẹ́ dupò ààrẹ nìyẹn sọ́dẹ̀ wá sílé Ifẹ̀ ìdí ni pé Ọọ̀ni tilé Ifẹ̀ wà very very accommodating wọ́n wà very very accommodating he always welcome everybody Brazil, Burundi, Philippines, Hawaii, okay, Canada, Romania, God bless you sir. So kí ni tí mo gbìyànjú àti sọ kò ní pé táìmù yẹn a ti ń gbọ́ èmi ti ń gbọ́ Ọmọyẹlé Sowore before then because ọba ti ń gbọ́ Sahara Reporter wàá mọ̀ pé Ọmọyẹlé Sowore ló ní Sahara Reporter and to be candid he did wonderfully well pẹ̀lú news outlet yẹn Sahara Reporter náà ló promote Ọmọyẹlé Sowore instead abansi náà ló máa promote èèyàn and let me tell you this Ọmọyẹlé Sowore jẹ́ source of encouragement source of inspiration for many people ẹ mọ̀ pàwọ́ sòótọ́ tó bá dibi ká báyàn jà máa báyàn jà bọ̀ tó bá dibi ká sòótọ́ ọ̀rọ̀ a máa sòótọ́ ọ̀rọ̀ Kennedy ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú laptop ẹyọ kan ó yẹ kémi náà jẹ́ source of inspiration for many people. I started my studio nínú sitting room mi nínú sitting room mo ti bẹ̀rẹ̀ studio mi plywood mo fi ọ̀rá káàfù bì kan sẹ́gbẹ̀ẹ́ mẹ́nu ọ̀nà yàrá mo dẹ̀ gbé mixer síbẹ̀ mo dẹ̀ gbé microphone síbẹ̀ mo dẹ̀ ń present láti bẹ̀. So ìyẹn jẹ́ ẹ̀kọ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn especially àwọn tí wọ́n máa ń dájọ́ sí nǹkan tàbí àwọn tó máa ń sọ wípé dìgbà táwọn bá tóbi tó báyìí káwọn tó gbègbèsẹ̀. You don't always start big, you start small and grow big. àwọn èèyàn kan wà tó lọ́n fún ọ lórí ọ̀fẹ́ they can start big at any fucking time. Davido lè bẹ̀rẹ̀ big ọmọ olówó ni láti lẹ̀, ọmọ Ọ̀tẹ́dọ́lá lè bẹ̀rẹ̀ big, ọmọ Macadenuga lè bẹ̀rẹ̀ big, ọmọ any governor lè bẹ̀rẹ̀ big, ọmọ any president lè bẹ̀rẹ̀ big, ọmọ Dangote lè bẹ̀rẹ̀ big, ṣùgbọ́n àwa ò lè bẹ̀rẹ̀ big àbówó lé ẹnìkan kò ṣiṣẹ́ lẹ̀ fún wa
wọ́n lọ máa tàpátá dìde ó rọrùn, wọ́n máa tàpátá dìde rọrùn because àpáta rọrùn láti sáré lórí ẹ̀. Majority wa tàbí ó lè má jẹ́ majority o, ìkọ̀ọ̀kan láàrin wa including myself, èmi ìsí ọmọ àtàpátá dìde o, ọmọ àtẹrọ̀fọ̀ dìde ni mí, ẹrọ̀fọ̀. Ẹ mọ̀ kéèyàn fẹ́ máa yọ sẹ̀ nínú ibì kan kí mi ò tún máa wọ bẹ̀, kó tún máa yọ kí mi ò tún máa wọ bẹ̀, kó tún yọlé kí mi ò tún wọ bẹ̀. So irú èèyàn bẹ́ẹ̀ ni Ọmọyẹlé Sowore. Ìgbà tí mo wo interview ẹ̀ lórí báwo ló ṣe bẹ̀rẹ̀, mo rí pé ọkùnrin ni. Now ká má wàá yà kúrò níbi tá à ń lọ. Lọ́dún 2019 Ọmọyẹlé Sowore wá sífẹ̀. Bóyá mi mọ bó ṣe rí o bó ṣe pọ̀ kábíyèsí Ọ̀ọ̀ni tó ní dẹ̀ sọ pé kó máa bọ̀. So ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ pọ́jọ́ yẹn náà ni Sowore fail. Lóòótọ́ ká ní òṣè nǹkan tó ṣe náà Sowore ò níbi tó ń lọ as far as Nigeria is concerned, because anybody tó bá wà aggressive ò lè lead Nigeria. Ẹni tó lè lead wa lẹni tó lè tàn wá, tó lè parọ́ fún wa, tó lè pọ́n wa lé, tí ó yàn wá jẹ, tí ó ti mọ ibi tó ti fẹ́ kàn wá ń kó. Ẹni tó lè promise wa ní tí ò ní ṣe, irú àwọn tó lè lead wa nìyẹn. Kì í ṣe irú àwa tá à ń sojú abẹ níkò yìí, wàhálà mi lè jẹ councillor, kò sẹ́ni tí ó dìbò fún mi. Débi tí màá jẹ chairman local government, kò sẹ́ni tí ó dìbò fún mi. Because ìgbà tí n bá sọ fún pé mi ní náwó fẹ́ nìkan kan, kódà mi ní ṣe pósítà, àbí tó pósítà bá lè dàbí passport lókù, tàbí tí ó dàbí picture 5x7. Ẹ ń bá ti rí mi bẹ́ẹ̀ rí mi, ẹni tí ò bá dẹ̀ rí mi wàhálà ilé ayé tiẹ̀ nìyẹn, kó tanná ojú ẹ̀ dáadáa tàbí kó lọ ràgò. So now Ọmọyẹlé Sowore wá sílé Ifẹ̀. Kábíyèsí Ọ̀ọ̀ni ò tètè attend sí. Kábíyèsí wa wọlé, Ọmọyẹlé Sowore wá dọ̀bálẹ̀. Àwọn wá ní kó dọ̀bálẹ̀ wá lòun ò lè dọ̀bálẹ̀. Wọ́n ṣe máa dọ̀bálẹ̀. Kábíyèsí dáhùn dúró fòdìdí wákàtí 3 tẹ́ bá gbàgbé. Èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó jáde against ẹ̀ nígbà yẹn. Mo kọ́ jáde mo praise ẹ̀. Èèyàn rántí mọ́ jáde. So mo kọ́ jáde mo praise ẹ̀ nígbà yẹn. Oríṣiríṣi àwọn èèyàn pé Sowore ẹnìkan Awíkóńkó máa ń bojú báyìí nǹkan. So nínú interview ẹ̀ bí tó ti ń ṣe Thanksgiving, he mentioned my name. Ó dúpẹ́ lọ́wọ́ mi. Èmi ó pè mí mi pí kọ́. Mo rí nọ́mbà ẹ̀ wọ́n sẹ́yìn nọ́mbà ẹ̀ sí mi ò pé ó pè mí pí kọ́ torí mo hàn kí mo máa hit ẹ̀ padà. Bí nǹkan bá ṣe rìn lèmi ṣe máa sọ. Mo hàn kí mo máa hit ẹ̀ padà. Tí n bá dẹ̀ ti pí kọ́ ẹ̀ àánú ẹ̀ ó ṣe mí mi nílé sọ tí mo fẹ́ sọ mọ́. So because gbogbo tó ṣẹlẹ̀ ti wà lọ́wọ́ mi mo ti mọ̀ already. So kò wá kí Ọ̀ọ̀ni kò dọ̀bálẹ̀ kí Ọ̀ọ̀ni. Wọ́n padà fọ́ọ̀sì ó padà kí Ọ̀ọ̀ni o tó fi náà fi tí àga ìṣó lójú. Ọ̀ọ̀ni kọ́ sáà ló fi nǹkan sí ọ lójú. Ifẹ̀ ò lè máa lajúlẹ̀ kó o máa rí olórí aládé fín. Wọ́n fi nǹkan sí lójú at the end of the day àwọn àtàwọn tó ń jọ wá ń padà dọ̀bálẹ̀, ìdọ̀bálẹ̀ wọn ò wá níyì mọ́. Bèmí Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó sọ gbólóhùn kan gbà náà pé o lè dúró wákàtí 3 de olórí aládé. Ṣé wọ́n invite ẹ nígbà yìí sí pé wọ́n ń ṣènáwó? Ìwọ ló sọ pé o fẹ́ wá wọ́n dẹ̀ ní ọmọ bọ̀. So ìgbà tó dẹ lọ ìyẹn ò túmọ̀ sí wípé sáwọn èèyàn lè dúró dè wọ́n ni. Àwọn èèyàn lọ sọ́fíìsì tán máa dá wa dúró for some hours kan tó attend sí wa. Ẹni ẹ̀gúngún lẹ́sẹ̀ ní sí lákàtà alábẹ́ lọ. Ìwọ lọ ń wá royal blessing ló jẹ́ kó lọ sọ́dọ̀ ni. Àbí sọ́ọ̀ ní wà nínú AAC ni. Ọ̀ní ò sí máa ń nínú political party kankan. Ọ̀ní ọ̀dẹ̀ díje ọmọ Ọ̀ní ọ̀dẹ̀ díje. Táwọn sọ pé Ọ̀ní fẹ́ fa sẹ́nítọ̀ kalẹ̀ ní nínú AAC ni. Ọ̀ní lèèyàn tó fẹ́ díje fún House of Rep member. Kò sí nítọ́jọ́ rẹ̀. So ìwọ lọ wá royal blessing lọ. Ọwá kó CV yẹn pé ọgbà endorsement Ọ̀ní tí Ilé Ifẹ̀. Nítorí ọba lọ nìyẹn. Iye wákàtí tó bá wù kan fi dá ọ dúró. You have to endure things. Àwọn ìwádìí tí àwọn nǹkan tí mo rí nípa Ọmọyẹlé Sowore nìyẹn tí mi fi gba tiẹ̀. Sorry to use that language. I love him as a person but mi ò like ideology ẹ̀. Because tẹ́ bá wo Ọmọyẹlé Sowore ó kàn àtàkì gbá àtàkì àwo yóò àtàkì lé yóò àtàkì lé. Ó ní kí wọ́n yọ ẹgbẹ́ tó kúkú ní ipò ọlọ́pàá
wọ́n ti yọ kúrò nísìnyí ṣé fámìlì ẹ̀ ló wá bọ́ bẹ̀ sábúrò ẹ̀ ló ń ṣe lóyún IG nísìnyí àbí ẹ̀gbẹ́ ẹ̀ àbọ̀mọ bàbá ẹ̀ àbọ̀mọ ìyá ẹ̀ àbọ̀mọ lóyún àbí fámìlì ẹ̀ wọ́n kàn pé ẹ̀gẹ́sì ẹgbẹ́ tó kun igbádogójì òrò wájà wọ́n gbọ́dọ̀ yọ ni wọ́n ti wá yọ báyìí nígbà tán wá yọ gangan kí ni tó wá gbà ń bẹ̀ onísímpátì lóòótọ́ o láwọn èèyàn lórí social media tí wọ́n ń tẹ̀lé ọ blindly torí pé òye ilé ayé òye wọn especially àwọn ọmọ òbí torí pé wọ́n ń kọ̀ dé síta tọ̀ sílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní freedom ó tún sunkún káàkiri lórí ẹ̀ ọmọ yẹn lóṣòwò rẹ kí ni ọ gangan are you a politician or an activist or a broadcaster or a lawyer let us know so that we can be able to identify you as at now we couldn't. ìgbà kan là ń pè ọlọ́mọ Yorùbá nígbà tó dé delta ó ní Niger delta ni ẹ́ o láàrin àwọn fámìlì ẹ̀ ló dé yẹn ní Niger ọlọ́mọ Niger delta ni ẹ́ àṣìwá fẹ́ lè sọ wípé ókè o ara wa lẹ́ni yóò ọmọ ẹ̀ lóṣòwò rẹ tó ń jẹ́ bóyá o ti pẹ́ ńlẹ̀ Yorùbá bóyá ilẹ̀ Yorùbá wọn bí ọ sí I don't know because Ondo state ló ń claim and I told you then categorically pé tó bá fẹ́ ṣe politics o ní Nàìjíríà tá a wáyé o kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ l'Ondo state mọ́ lakalẹ̀ fún ọ̀nà méjì tó rọrùn fún ọ láti ṣe politics ńgbà yẹn if truly you have interest in politics tí ì bá ṣe pé ọkàn yá mọ̀ dàrú ọkàn wá láti wá da gbogbo nǹkan rú kó mọ̀ létò kí nǹkan mọ̀ lójútùú tó bá jẹ́ lóòótọ́ lo interest nínú politics you can't just be coming from nowhere and be telling us pé o fẹ́ jẹ president Nàìjíríà kan náà ti ń ṣerú ẹ̀ bóyá ó lọ sílùú míì tó kéré tí ojú ò ti kára mọ́ tán ti mọ àbí tójú ti kára mọ́ tán ti mọ́ra wọn ìlú tí ò lágbára tí wọ́n dẹ̀ ṣe di ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ìdé ẹsẹ̀ yà ọ̀tọ̀ọ̀tọ̀ kò rọrùn fún èèyàn kankan láti wá from nowhere kó wá jẹ president Nàìjíríà because ló dàbí ẹni pé wọ́n ń réyè lọ́rọ̀ president bí ìbátan bá ń réyè ọba Ìbàdàn you have to be in system àwọn kan ti wà system gan wọ́n ti ń le láìmọye ọdún wọn ò tí ì rí Àtíkù Abubakar yóò ti máa lọ bí ẹ̀kẹfà bí ẹ̀keje kò tí ì rí mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní interest wọn ò rí mú Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ processing more than 20 years ago wọ́n fẹ́ yí lágbòdà àánú onírọ̀ o èmi lọ́kàn o à ń to kínní ni à ń pin ni ẹ ti tò dọ́dọ̀ mi ó yẹ kẹ́ ẹ fún mi kò yẹ kó níyàn yíjà nínú wọ́n dẹ̀ débẹ̀ láti ìgbà tó ti débẹ̀ ọmọ yẹn léṣòwò rẹ kò fi Tinubu lọ́rùn lẹ̀ yóò ṣe dáa ni kò ṣe dáa ni wọ́n já ọ̀ràn yóò nísinmi èmi wá wò pé ká lọ́mọ káàrọ̀ òjìrè ni ọlóòótọ́ ó yẹ kó o rí dáadáa nínú nǹkan tí gbogbo ọmọ káàrọ̀ òjìrè ń ṣe rí kò tí ì sí nǹkan tá a ṣe lẹ̀ Yorùbá tí Sowore support wa rí tí ó bá support Haúsá tí ó support Fúlàní yóò support ẹ̀yà Ìgbò ní family ẹ̀ tí ń support jù kálukú ní grace láti support whoever tó bá tẹ́ lọ́rùn ìgbà yẹn ni mo sọ fún pé ìwọ tó lè dúró 3 hours tá a bá fẹ́ dìbò fún ọ tá a bá fẹ́ dìbò fún ọ tá a bá fẹ́ dìbò fún ọ how many hours la fi máa dúró sínú oòrùn bójò bá ń rọ̀ àìkú òǹbí tá a ti ń dìbò lọ́pọ̀lọpọ̀ ọgbà látàárọ̀ dálẹ̀ la fi máa wà ń bẹ̀ ìwọ ọ̀dẹ̀ lè dúró 3 hours ọ̀dẹ̀ expect àwa ká dúró for so many hours fún ọ kó o lè wọlé against ẹ̀ngbà náà pé n tó mú ọ tó fọlọ́ lórí aládé fín oh no respect and we don't want people like you ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà lórí fín gbà náà ok ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ wọ́n kọ lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Sowore dẹ̀ ní strategy ó ní logic bí ṣe máa ń rìnrìn àjò ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ gbáà ó yọjú free kò ní sí follow up yóò dáadáa tó bá ti di pé kìí ṣe ń tó lè fẹ́ fọ òun gbàtọ́rọ̀ Sunday Ìgbòho ṣẹlẹ̀ ó dìde lóòótọ́ àwọn èèyàn kan kó lọ sí Àbújá láti lé olóyè Sunday Ìgbòho ó lọ wò wọ́n l'Àbújá we all see it
now Ìgbòho wá jáde olólóṣèlú alámàlà ni ṣé kò wà insulting? Ìgbòho jáde ó dẹ̀ sọ̀rọ̀ wípé ẹ̀ ń bá campaign against Tinubu báyìí ló ṣe rí fún un kò ẹ̀ ń bá dẹ̀ sọ pé kò mọ́ support Tinubu ní tó bá gbani kalẹ̀ lọ́jọ́ ogun làwárí fún bí gbanigbani èyí tó bá gbìyànjú gbanilẹ̀ lọ́jọ́ ọ̀ràn làásàtọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà ní tó bá gbẹ̀mí ẹni là nínú dààmú dààbò ó tó ní téèyàn lè bọ́ ọdún 4 lẹ́yìn odi ilé òsè dé ọ̀nà òsè rìn ìyá dá láìsí lórí firifiri ní rẹ́bí ní rárá bó bá yọ wọlé àtúnyọ jáde kò sẹ́ni tó mọ ibi tí ń forí lé ọkọ lílẹ̀ jàràmù kò lè wọnú ẹ̀sùn ó wá ń ṣe bẹ́ẹ̀ fún dídí ọdún 4 ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ẹ̀wọ̀n bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n pa sínú ilé ẹ̀ ó dá lánàá kiri fún dídí ọdún 4 sọ ẹnìkan wá sọ fún problem ẹ̀ ó láǹfààní àti wá sílé padà kò tó dùn mọ́lẹ̀ ayé yín nú so ẹ má jẹ́ ń gba àkókò yín ẹ jẹ́ ń sáré play tí mo fẹ́ play ọ̀rọ̀ tí Ìgbòho sọ ní ká kọ́kọ́ play then ká wá play ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore bó ṣe kàn án bí wọ́n ń jà nílé kejì ṣe jẹ́ ti and again bó ṣe gbọ́dọ̀ bad mouth to everybody. ìyẹn lè contribute sí issue ìyẹn lè contribute sọ̀rọ̀ ó lè sọ opinion tiẹ̀ you always talk anyhow. Ọmọyẹlé Sowore ò ní break ẹnu òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ. àtọ́ bá lè ti rí kámẹ́rà tó náà bá ti rí kámẹ́rà tó bá ti rí máìkì ń sọ̀rọ̀ lọ́nu. wọ́n yóò ṣe kàkà náà kí lẹ́sẹ̀ mi tí mo ṣe síta tó ṣe mọ́ ní kí ìwọ́n wọ́n rìn ní tani mo pa mo lè yẹ Fúlàní tẹ́lọ̀ ṣe mọ́ pa àwọn ọmọ ẹ̀kọ́ lórí ilẹ̀ wa wọ́n Buhari sọ jẹ́ pírẹsidẹ̀ntì ọ̀wá kò ṣe déédéé ẹgbẹ́ Nàìjíríà. bó ìṣẹ̀lẹ̀ náà nìyẹn ń gbà yẹn ní tí Ìgbòho sọ ni wípé òun ọ̀dà lúrú òun ọ̀pá yẹn òun ọ̀dẹ̀ pàṣẹ fúnlẹ̀ Yorùbá pé báyìí ni kẹ́ ẹ ṣe because Nnamdi Kanu tí gbogbo yóò dìfẹ́ǹdì ẹ̀kan ṣoṣo wọ́n pàṣẹ síta tó ní state bíi 5 àwọn gọ́vnọ̀ dẹ̀rí overturn àwọn èèyàn bẹ̀rù ọ̀rọ̀ ẹ̀ jọ̀rọ̀ àwọn governors lọ. wàhálà àti làásìgbò ní south east ó lọ fọ́pọ̀lọpọ̀ ọdún nítorí ọ̀rọ̀ Nnamdi Kanu. wàhálà lè káàárọ̀ òjire ó bọ̀ pọ̀lọpọ̀ dúkìá jẹ́ bọ̀ pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nítorí ọ̀rọ̀ Nnamdi Kanu. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe kankan bẹ̀ o bóyá lórí fóònù bóyá lẹ́yìn odi bóyá nínú odi kò pàṣẹ tí ó dà lúrú kò sọ̀rọ̀ tí ó bà ló jẹ́ kò dẹ̀ ṣe tí ó gbẹ̀mí ẹnìkankan ẹnìkan kò gbẹ̀mí mì nínú ìrìn àjò tí Sunday Ìgbòho rìn yàtọ̀ sí páwọn DSS wọnú ilé ọ̀hún yìnbọn pààyàn bẹ̀. ohun tí mo sọ nìyẹn kò tí pọ̀ jọ̀rọ̀ tó lè sọ náà ẹ̀tọ́ wa ni mo fi yan wọn sí wọ́n wá nípa wọ́n pa àdùkán wọ́n pa bàbá bàtà ìyá mi kúlẹ̀ lórí wọ́n pa àwọn kẹ́lẹ́ kù lórí. ìyá mi kúlẹ̀ lórí reality ní ẹ̀rí gbígbà tí n bá fẹ́ sọ màá ní màmá yìí ò tí ì dàgbà púpọ̀ jù. after all bàbá ń sọ̀rọ̀ nípa ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho màmá tí mo mọ̀ dáadáa ni màmá tèmi fúnra lára mi ti wá lọ lé ni tí mo torí ẹ̀ lọ́jọ́ méjì ń Ìgbòho ọjọ́ tí mo débẹ̀ wọ́n ní wọ́n lọ sọ́jà wọ́n dẹ̀ máa pẹ́ kán tó dé ara wọn jí pépé ara màmá jí pépé ọ̀rọ̀ ẹnu wọn sáǹdì dáadáa màmá ò tí ì darúgbó ìyá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ò tí ì darúgbó so ìrònú ọmọ ni ló jẹ́ kí màmá yóò tètè lọ. so nígbà tí Ìgbòho ti wá sílé ìwọ̀nba èèyàn péréte ni Ìgbòho ń rì ìwọ̀nba èèyàn péréte ní ìṣẹ̀lédè lẹ́yìn ẹ̀ ní ìṣẹ̀lédè ìwọ̀nba èèyàn péréte ní ìsọ̀ntọ́ dáa nípa rẹ̀. so ta ló bá dá sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ nobody tó bá burú sàn ìwọ nìkan ni ó kù.
gbogbo ta ṣe láṣẹ òmìnira ọ̀fìmílẹ̀ ìkẹ́rẹ́ ń bàjẹ́ lọ. ẹ̀kan bàjẹ́ lọ. ó lè bí mọ́lẹ̀ rẹ pẹ́tẹ́ àwọn ọmọ mi sunkúnsunkún ọgbà kọ́lọ́ ta ló bá mi láti yá àdó gan. àwọn ọmọ mi sunkúnsunkún wọn ọ̀rẹ́ nìkan kan. sọ yẹ kí n sọ ṣá because mo ti wà pẹ̀lú Ìgbòho rí táwọn ọmọ ẹ̀ sọ wípé kó drop Yorùbá Nation àtìyàwó ẹ̀. ẹ mọ̀ kí ìyàwó tàbí ọmọ èèyàn kó block èèyàn lórí WhatsApp torí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ni o. I was there. Ìgbòho kan máa sọ bí àwàdà náà ni agogo ìyá mi block mi àwọn ọmọ mi làwọn ò bá mi sọ̀rọ̀ wọ́n ní kí n fi Yorùbá Nation lẹ̀ sáwà káwọn èèyàn dágbé méjì ọ̀nà àwa dédé dà wọ́n lẹ̀. That is the kind of person he is. Okay. Alo tó mi rántí ìyàwó lọ́wọ́ àti àtàwọn ọmọ rẹ̀ mọ́. Alo rántí fámìlì ìyá mi. Kò sí ọtí wà lọ́rùn mi nìkan. Okay now. Bàbá àwọn bàbá. Ó ti wà lọ́rùn tiẹ̀ nìkan. Ta ni bá gbọ́ bùkátà? Ta ni ó bá gbọ́ bùkátà? Lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n depend lé Ìgbòho tí wọ́n live by him. So ó dẹ̀ rí freedom ẹ̀dẹ̀ ní kọ́ mọ́ gba freedom kíkọ́ takú wọn lé bí ara bí tó ń takú wọn lé tí ń bá dájọ́ jiyàn tí ń sọ̀rọ̀ sàkàsàkàsà dájọ́ tó ládájọ́ lẹ́tọ̀ọ́ láti gbọ́ ẹjọ́ òun tó lórílẹ̀‐èdè Nàìjíríà ò lófin tó lè gbóhùn dè kí wàá wọn fi gbòdè nísìn tí èso òfin náà ni ìyẹn jọ lò níjọ́ kan ìjọba ni wọ́n ń pè é ntọ́rọ̀nù fún ọ láyé ni pé má jẹ́ kọ́wọ́ ìjọba ó bá ọ tán bá hẹ́ọ́ ó ti dọjọ́ mi ọjọ́ rẹ̀ òfin nìkan ló lè gbà ọ́ lẹ̀ tíjọba bá mú ọ o àtọ́jú àánú ìwé ilé ìtòlóyè Sunday Adéyẹmọ Ìgbòho rí. bá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn yára pàṣọ ọmọ yìí lọ́wọ́ lẹ̀ kó lè pọn padà sí bó ti ń sin nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá rẹ̀ ni mo gbọ́. ẹ tó bá ní kí n má tẹ̀lé Tinubu that is his own decision. Ìgbòho ti sọ pé gbogbo ọmọ Yorùbá o Tinubu lè tẹ̀lé o by fire by force tàbí Tinubu ní ká ẹ dìbò fún o ẹ tó bá ní kí n má tẹ̀lé Tinubu ó dẹ̀ tó sọ́nbì kan pé ẹ bá fẹ́ràn mi that is ẹ bá fẹ́ràn ẹ̀ tó fẹ́ tẹ̀ síbi tó tẹ̀ sí kò sí ní tó bad. Wọ́n tó ṣe nẹ́tíwọ̀kì yẹn Facebook yẹn tó ti hang I don't know ó sì wà mẹ́ ó wà mẹ́ YouTube sì wà mẹ́ Facebook yẹn kàn ti hang ni bóyá máa release ẹ̀ tó báyá. Security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000. mo ní bàbá mi máa rí ìwé lọ. Ìgbòho ní bàbá Olúgbọ́n kábíyèsí Olúgbọ́n ọba Olúṣọlá wọ́n ní security ló fi bẹ̀rẹ̀ àwọn sọ pé bẹ́ẹ̀ ni èmi àkàndọ̀rọ̀ Awíkonko àjáwọ̀ àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ mo rí bá ẹ̀gbọ́n mi Ìgbòho ńlé fúnra lára mi I can say that categorically bọ̀dá àti ń da kínní ìpapọ̀ security la fi bẹ̀rẹ̀ ṣé security ni a fẹ́ dìmú ni àbí Yorùbá Nation ọ̀tọ̀ ní Yorùbá Nation ọ̀tọ̀ lọ́rọ̀ security ọ̀tọ̀ lọ́rọ̀ politics fáwọn èèyàn kan fẹ́ dìbò because ayélujára wa ń gbà náà ti ń sọ pé àní fáwọn olóṣèlú láǹfààní láti dìbò ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn nǹkan yìí bọ̀dẹ̀ jáde kan mú ń bẹ̀ ìwo la fẹ́ mú ń bẹ̀
ọ̀tọ̀ Yorùbá nation, ọ̀tọ̀ lọ́rọ̀ security, ọ̀tọ̀ lọ́rọ̀ olóṣèlú, ọ̀tọ̀ lọ́rọ̀ election. òun náà ni kábíyèsí Olúgbọ́n bí wọ́n lè rè pé ṣé bí security ló fi bẹ̀rẹ̀, because ká ní security tá a fi bẹ̀rẹ̀ ńgbà náà la gbé lọ́wọ́ ni á ti rìn jìnnà ìjínigbé tí ń ṣẹlẹ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní ṣẹlẹ̀. kò sọ ní sùnmọ̀mí tó gbórúkọ Sunday Igboho tó tún dúró nígbà náà, kò sí òṣèlè tó tún wẹ̀yìn wò. ìgbé àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ ni Ọlọ́run fún lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣe. ọ̀rọ̀ Yorùbá la fi fọ́ lójú, mọ̀jàmọ̀sá àmọ̀jà àmọ̀sá ńgbà náà la fi fọ́ lójú. mo dẹ̀ pàkíyèsí gbogbo ọmọ Yorùbá sí nígbà náà pé ìjà tá ń jà ìkíyèsí lè ta lè ṣẹ́gun. àwọn tá a ní ìdí ò support wa wọn join wa àdẹ̀ lè dá ṣe. akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sálásì lẹ́yìn fún. ìjọ àgbìmọ̀jó nígbà yìí kíkọ́ ni ijó ànìkànjó kọ́ ni lẹ́sẹ̀. àwọn tó yẹ kó join wa wọn join wa, àwọn tó wá join wa tí wọ́n jẹ́ lẹ́nu orí sọ wọ́n fẹnu bà gbogbo nǹkan jẹ́, wọn ò fẹ́ lísìn sópinlẹ̀ ẹlòmíì. lọ́jọ́ kan fún mi lórúkọ ọ̀dàlẹ́ni ọ̀lẹ́ni igbádogóje mọ́bòmí tútù sí alọ́kàn tó o bá lè ṣe Yorùbá nation wọ́n sọ fún ọ pé kán má ṣe é ló ti wà débi adé. majority wọn wà lè jáde mọ́ pé Awíkonko èèyàn ni ọ́. òṣèlú tún délẹ̀ mú ní ẹ wá ẹjá ètò ìsúnmọ́ Tinubu ní ṣe o olóòlè yọ olóòlè Sunday Adéyẹmọ Ìgbòho nù tá a bọ́ sí yìí o ó nìkan ló máa wà approachable. sátìkù lálọ́ bá bẹ́ẹ̀ àbí Peter Obi kò sẹ́ni tí wọ́n bá fún wèrè lọ́kọ́ yóò kó sọ́dọ̀ rẹ̀. Nnamdi Kanu ó ṣe dá o kò ṣe dá o ní Peter Obi ọ̀kọ̀ọ̀kọ̀ yọ kú o kó lè boríyìn ní South East. ẹjá lọ da ẹjá lè darapọ̀ mọ́ wọn ní ìsìn tí wọ́n nídìí ìbò tí wọ́n nídìí àwọn èèyàn tí ó dìbò fún wọn. torí tí Tinubu bá ti wọlé tán a ní lórí ọ̀fẹ́ àdẹ̀nílẹ́nu ọ̀rọ̀ láti lọ padà bá mọ́ yọ́lá support wọn against o. la fi kó bitibiti èèyàn lọ́jọ́ náà lọ́rùn o. ọkọ̀ látà fẹ́ lọ làwọn kan ní ká má lọ́mọ mọ́ nírọ̀ o. bígi ń pọn gímọ́gi ilé ìsàdé òkè mọ́ mọ́ṣẹ́. àwọn tá a rí bá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa ń tan àwọn bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn bọ̀ táwọn ò ní rí wọn mọ́. àwọn ọmọ bóyá wa náà wá èmi náà ò lè stop ẹ̀ kí n má lọ. nítorí mi bá rí bẹ́ẹ̀ mo fẹ́ fàyàrán láti lọ pèsè ààyè tó softin sílẹ̀ fọlọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho ni. I got nothing from the meeting until now mi ìkànlẹ̀kùn lé àwọn olóṣèlú mọ́. mo fi Ọlọ́run ọ̀run búra. mo lọ Àbújá ilé yóò tún dìṣòro àwọn èèyàn kan bàbá mo lè ṣe là ń yan. And I told you people I love record. God bless you Mr. Latif. God bless you sir. I love record. kálukú wa ló ní reason and purpose tó fi ṣe nǹkan tó ń ṣe. èmi fẹ́ jẹ́ àmọ̀ fáwọn ìwé tí ń bọ̀ lẹ́yìn lórí àṣà àtèdè. kan nílò nǹkan nínú ọ̀rọ̀ Yorùbá nínú èdè Yorùbá nínú àṣà Yorùbá nínú ìtàn Yorùbá kan ní ẹ̀dá lọ wo àwọn nǹkan táwọn Awíkonko ti ṣe sẹ́yìn bóyá mo wà láyé àbí ìsí láyé. mo fẹ́ witness ibi tí wọ́n ti transit from one leader to another, one president to another. mo fẹ́ rí fúnra lára mi and I went to Abuja. lóòótọ́ àpọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ lọ sorry to say ọmọ ìjẹbẹ̀rẹ̀ tí wàá bẹ̀ àyà pọ̀ nù wọn àwọn náà ń jẹja tí wọ́n record bẹ́ẹ̀ I tasted nothing. bẹ́ẹ̀ni ọba sọ̀rọ̀ síbẹ̀ lọ Abuja síbẹ̀ ẹjọ́ lọ jẹja ní síbí gbàdúgbòdì síbí rọ̀ wájà. I now ask them ta lẹ ní tó lè ṣe ju bí Tinubu ṣe ń ṣe yìí lọ kò ìdánmọ́rán lóòótọ́. ṣùgbọ́n kọ̀ọ̀kan nínú wa ajẹ́ni tí ń kàwé adẹ̀jẹ́ni tí ń wádìí. mo wádìí ẹni tó change ìtàn ìgbésí ayé Singapore mo ń polo 35 years lórí àlééfà as president. lónìí tá a bá ń sọ̀rọ̀ ìlú tó develop àmọ́ Singapore
ṣùgbọ́n ẹni tó change situation wọn tó change life wọn tó jẹ́ kán rí ilé ayé gbé ó lò 31 years lórí àlééfà. Nàìjíríà ò lè ẹ̀fà gbàgbé láíláí. So ìṣòro tá a ní pẹ̀lú àwọn youth of nowadays ni pé pẹ̀lú Nigerians pẹ̀lú ọmọ Yorùbá wọn ò kí ń fẹ́ different opinions. Wọn ò yàtọ̀ sádìtì wọn nìkan tádìtì bá gbọ́ tètè ẹ̀fìdí náà ni ó mọ̀ràn mọ́nu nǹkan ẹyọ kan tẹ́nìkan bá ti kọ́kọ́ sọ tán ti gbámú náà ti gbámú. Tẹ́lómi bá wá with different idea different opinion different decision ó ti dọ̀tá wọn. Èmi ò dé lè tẹ̀ síbi táyé ń tẹ̀ sí bó bá jẹ́ bí ayé tẹ̀ sí ọ̀dà mo máa dúró sí grand mi at the end of the day mo máa ń padà sọ sí di nbẹ because ẹ padà rí pé òótọ́ ọ̀rọ̀ ló sọ o nǹkan tó dúró lé ó ní point bọ́tẹ́ ìdírí lójú ẹsẹ̀ lẹ́sàrí máa táàgì mi gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìsìn mo ti predict ẹ̀ sẹ́yìn so. ìṣúná lọ tí ẹ lè fẹsẹ̀ àwọn terrorist tó ń disturb wálé tó máa ń bá ẹ̀mí bàbá ní àwọn sọ fún president ní ẹgbẹ́ security ọmọ ẹ̀ kó fẹsẹ̀ àwọn terrorist ẹ̀ fún àpò ara ní o àtẹniwé ẹ̀ lẹ́nu wọ́n ní bàbá mi á sì bẹ́ẹ̀ lọ. wọ́n ní bàbá Olúgbọ́n béèrè lọ́wọ́ àwọn so lè ráwọn ọ̀dọ́ bíi 50,000 olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lòun ò rí jù bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ àwọn sùnmọ̀mí tán yọ wá lẹ́nu dà wá láàmú yìí ẹni tó pa wọ́n Ìgbòho ní bẹ́ẹ̀ ni and let me tell you the fact bó ṣe wí gẹ́lẹ́ ó possible bẹ́ẹ̀ nǹkan sì rán káàárọ̀ òjíire fúra lára wa akínni wa o kò sọ lẹ́nu wa o ṣé ẹ gbàgbé ó ní lára wa tí máa ń dẹgbẹ́ ná tí máa ń dẹgbẹ́ òru ọdẹ kan ṣoṣo yóò sọ náà máa rí ọdẹ dẹgbẹ́ lọ lóru òun nìkan nugbó yóò pẹ̀ràn yóò nìkan gbé wálé akin wọn ń pè bẹ́ẹ̀ iná káàárọ̀ òjíire ò kì í sojo ká tó wá sọ pé ìgbà tá a bá pọ̀ confidence wa máa ń ga sókè ara wa máa igun wa máa ń kàn because a ní a máa wo ẹ̀yìn àárẹ̀ èèyàn àwò wájú ara àwọn èèyàn ọkàn wọn balẹ̀ àwọn tí wọ́n ń jí wa gbé tí wọ́n ń fẹ́ràn jẹko Ọlọ́run ọba mi ń gbọ́ wọn ò lẹ́mìí wọn sì lágbára wọn lójoojú pátá mọ́ lọ torí kò sí resistance ni wọ́n fi ń kọlù wá ní gbogbo ìgbà tá a bá dúró tán tá a fẹ́ resist wọn Ọlọ́run gbọ́ wọn ó sá 50,000 ọmọ káàárọ̀ òjíire kò ní sájínigbé ní gbogbo wa mọ́ láíláí sásásá náà máa fọ gbogbo gbogbo mọ́ kódà kan mọ́ gbé bàdá nìkan tó kù mà lásán dání ajínigbé ọ̀nà pápá bùrà ni so wọ́n béèrè lọ́wọ́ àwọn pé sáwọn lè ṣe àwọn làwọn lè ṣe àwọn bá làwọn bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kan gbé security ilẹ̀ Yorùbá fún Ìgbòho. ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn kó bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ní adìgẹ́ facebook bàbá terrorist náà láà fèsì kò sí tó kí ọlọ́wọ́n Fúlàní tẹ́ bá ti dáadáa àbí àwọn sátẹ́ ṣe tiẹ̀ jẹjẹ àdéhùn pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist wọ́n ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn kọ́ lóko ọmọ lóko àwọn yẹn ní àfẹ́mọ́ wọ́n ní kò sí tó fi sèyàn lọ àríjà àwọn yẹn rẹ̀ lọ́kọ̀ wíwá àpòpọ̀ ẹ̀fọ́ lọ́wọ́ ẹ bá ń pàtẹ́ fún wa. So now pápápá ẹ jẹ́ ká gbọ́rọ̀ tọmọ ẹ léṣòwò rẹ náà kọ́mọ́dàbẹ́ ni pé arúgbó apá kan adá kan sí ń bọ̀ ọjà òun sọ̀rọ̀ rẹ lélẹ̀. He's in jail today because he's different from Sunday Igboho. If Nnamdi Kanu were to be Sunday Igboho, he would be Nnamdi Kanu
is in jail today because he's different from Sunday Igboho. òun tọ́mọ ilé Sowore sọ rèé ó ní Nnamdi Kanu ọlọ́wà lọ́gbà ẹ̀wọ̀n lónìí torí pé yàtọ̀ sí Sunday Igboho a analyse ìyàtọ̀ ẹ̀ fún n tó ń rò kọ́ n tó portray kọ́ ní ìyàtọ̀ tó wà láàrin wọn o. If Nnamdi Kanu were to be Sunday Igboho, he will be campaigning for Tinubu in the southeast now. Yes. Because it's the same terms that they give to Sunday Igboho that he accepted that Nnamdi Kanu has rejected over the last. Now, bí Nnamdi Kanu bá reject freedom láàrin àwọn èèyàn ẹ̀ ní o agbájé ló bá bẹ̀rẹ̀ lóògùn àǹfààní mọ̀lẹ́bí nìkan ni o ànígbà tó wà nínú jail tó wà àǹfààní kí ni Nnamdi Kanu ṣe fún rẹ̀ àǹfààní kí ló ṣe fún rẹ̀ àǹfààní kí ló ṣe fún mọ̀lẹ́bí ẹ̀ oore ìwo ló ṣe fúnra alára ẹ̀ pẹ̀lú bó ṣe wà nínú jail yẹn èèyàn ń fìyà jẹrẹ ẹnu ẹ̀wọ̀n ẹni kò ju ẹnìkan ńgbà tí wọn káàró òjìrì mọ̀ pé mọ̀jà màsálà máa kí ogun akíkanjú tó mọ̀jà tí ọmọọ̀sá yóò bógun lọ kò sí tó ní kéèyàn ọjà kó mọ́ wẹ̀yìn kò sí nǹkan tó ní kéèyàn ọmọ ọjà kó mọ́ wẹ̀yìn kó mọ́ lọ rèé túnra mú bó bá rí pé ogun tó ń wọ ojú ogun tó ń wà yìí o èkúrú fẹ́ tẹ̀yìn ní fàǹfà omi fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu very very unfortunate. 10 years. Now ó ní ọ́fà tán fún Sunday Igboho Nnamdi Kanu kọ̀ ọ́fà wọná fún Nnamdi Kanu àwọn àgbààgbà south east wọ́n lọ bá jẹ́ ká negotiate kan lẹ́yìn pardon nìkan ló lè ní Bọ́lá Ahmed Tinubu kọ́ ló arrest ẹ Bọ́lá Ahmed Tinubu lè release ẹ Bọ́lá Ahmed Tinubu kọ́ ló arrest Sunday Igboho Bọ́lá Ahmed Tinubu ló release Sunday Igboho ó lè ṣe the same thing fóònù náà ṣùgbọ́n o agídí inú egbò orí kan rà àyà kò fún láǹfààní láti gba orí ọ̀fẹ́ ọ̀hún ó wà níbi tán ti dájọ́ kínní fún ta ni ó bá yí padà ẹ padà bẹ̀bẹ̀ náà ni tán bá fẹ́ yí padà tán bá fẹ́ dẹ̀fẹ́ tán bá dẹ̀ yí padà yóò wà lé yọ́ọ̀sẹ̀ wọn gbére rẹ̀ torí ìjọba ní tí wọ́n fi ń bá jà wọn ò sábàjà lórí arán sán wọn ò bàjà lórí arírì wọn ní nǹkan tán fi pè lẹ́jọ́ wọ́n ní nǹkan tán fúnra lẹ́wọ̀n so gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ ní ìsìn ọmọ ilé tí ń sọ̀rọ̀ ní ìsìn èèlò ló fìyàwó Nnamdi Kanu ẹ̀mí ló ní lọ́wọ́ wọn láàrin ọ̀sẹ̀ tó ń pé olóhùn pààrọ̀ kóòtù bíi kúkéré yìí tí ń pààrọ̀ ọgbà ẹ̀wọ̀n bíi kúkéré yìí àwọn oore ṣe á rí mi oore ká gbé kámẹ́rà lọ káyé olúwa kan lè pìtì wa kó ó fẹ́ sympathy tí ò lè sọ di chairman local government. Please don't insult his. I don't know what he will do tomorrow, but the Nnamdi Kanu that I went to campaign for in Aba last week is not somebody. It will be. I don't even know what to call it. If it's a heresy to compare the two of them. As per Sunday Igboho, who I don't know too well, but I've always stated that their own brand of politics is what they call Amala politics in Oyo State. It is politics of. Can you imagine that? Their own kind of politics is the politics I call Amala politics in Oyo State. So lè Sunday Adéyẹmọ Ìgbòho jẹ́ bàbá rí ìbí àgbẹ̀ olóṣèlú ilẹ̀ Ìbàdàn bàbá wa Adédìbú kọ́lọ́wọ́ dẹlẹ̀ fèèyàn rẹ̀ lẹ́nu ọmọ Yẹlé Sowore o ìran tiẹ̀ ní máa ń ẹ́ńtà against ìran mi. Chop I chop. It is what they used to call during in the southeast or bombo. Rub my back, I rub your back. So, but what Sunday Igboho is going to quickly realize is that it's going to be in the hall of infamy. Yes. Like the Nziribis of this world, who once said that if Babangida did not become president, he will kill himself. Yes. Right? Both him and Babangida have become invalid. You know, it's like Daniel Kanu, who said if Abacha did not become president, he will kill himself. Abacha has died. His own political career died forever. It's like Baba Adedibu in Ibadan, who says that Obasanjo, if he doesn't do third time, he will kill himself. He has also died. So these are ideas that would not last, and I have no doubt that Sunday Igboho has just automatically, if he was ever relevant, just retired himself into the infamy of the people I mentioned. Jáwá béèrè lọ́wọ́ ẹ bóyá wọlé lédùmarè tí ń pín relevancy
tó fi mọ̀ pé ẹnìkan ò ní relevant mọ́ ẹnìkan relevant mọ́ kí ni relevancy tiẹ̀ náà òní lórí ọ̀la ńkọ́. Ìgbòho sọ pé wọ́n tẹ̀lé Bọ́lá Tinubu àbó súre fún Bọ́lá Tinubu àbó dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Tinubu kò túmọ̀ sórí burúkú kò dẹ̀ sí ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún tí ò ní jáde bẹ́ẹ̀ o. Reality kò sẹ́ni tí wọ́n ṣe lóore tí ò ní dúpẹ́ oore la fi ṣẹ̀san oore òkè yẹn sóore ńlá fún mi kí ni how can I pay him back ọ̀nà àwọn ọmọ fìlì san fún padà kódà o ńgbà tó náà bá nílò mi o màá jáde fún yíyọjú ta mi ní gbójú pamọ́ nítorí Sunday Adéyẹmọ Ìgbòho ṣẹ̀nu ìkọjá ayọ̀ dẹ̀ sí ń bẹ̀ kò dẹ̀ pọ̀jù nǹkan tó lè ṣe lọ. Kálukú wa la ń béèrè lọ́wọ́ wa pé bó la fẹ́ sọ ẹrù kà tó gbogbo alágbẹ̀rù lérí báyìí ibi tá a sọ ká ò tí ì yẹ nìkan ṣápítà ni gbogbo wa ń kà lọ́wọ́ ṣápítà wa máa close ìgbà tí ó close lẹ́nìkan kan mọ̀ n tó máa bá close lẹ́nìkan kan mọ̀ bí ó ṣe close ni ò yé wa kọ́lọ́ nínú ẹ̀ ní kó ràn wá lọ́wọ́ kọjá rí ibi ire sọ ẹrù wa kà kó dẹ̀ já sọ̀kalẹ̀ dáadáa ẹ gbà àwọn èèyàn míì gbà tán fẹ́ sọ ẹrù kalẹ̀ ẹrù tán ti ń rúbọ̀ látọjọ́ pẹ́pẹ́ ńgbà tán fẹ́ sọ kalẹ̀ lẹ́rù dànù ẹ tí rere téèyàn ti ṣe wàhálà tó ti lọ sọ́jà lọ́ra nǹkan ọbẹ̀ lọ́rẹ̀ ẹja tọ́ra ta tọ́ra gbogbo ẹ̀ tó jẹ́ pé ńgbà tọ́bẹ̀ bá jiná tán tó ní kó sọ wọlé lọ́bẹ̀ ọ̀dànù ọbẹ̀ míì gò tó dà sínú àrò èyí tó bá dànù sórí sìmẹ́ǹtì ẹ̀ tún ògbé sílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀dọ̀tí ẹ̀ tún gbọ́n èyí ó tún mánéjì ẹ̀ bẹ́ẹ̀ bí wàhálà àtàárọ̀ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. ìgbàtẹ́lù ní ọ̀sẹ̀ rù kalẹ̀ ni yóò dànù ibi tí Sowore náà fẹ́ sọ̀ka ìkọ̀ọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láti mọ̀ nípa tiẹ̀ náà àti mọ̀ capacity ẹ̀ àti mọ̀ ibi tó yẹ ẹ̀dẹ́ àtọ̀gbọ́n ẹ̀ anybody tí ò bá ti ní grand kò sẹ́ni tí Sowore wọ̀ against kò sẹ́ni tí ò attack kò sí nínú ẹ̀sàdá yẹn anybody tó bá ti ń ṣe rere tàbí tó bá ti ń rìn lọ́nà tí ì ṣe ti Sowore ó máa against wọn máa attack wọn so Ọlọ́run ràn wọn náà lọ́wọ́ àkàndá ọ̀rọ̀ Awikonko àjàwọ̀ ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ni ò nítorí ẹ̀kọ́ jáwọ́ ẹ mọ̀ jẹ́ ń lò jù bá ń lọ lórí ọ̀rọ̀ Sowore because ó wà disgusting ó wà irritating kò wú etí mi gbọ́ mo kàn láti lo díẹ̀ yẹn ń bẹ̀ ni ká lè gbọ́ nǹkan tó sọ kí ni Ìgbòho ṣe Ìgbòho kọjá yìí bàbá ṣe ni lórí ọpẹ́ láàdá ṣé Ìgbòho tún wá jáde yóò tún mọ against Bọ́lá Tinubu ni àbí yóò máa ṣépè fún sáwọn tó defend ẹ̀ gan sáwọn tó fọ́ tó àwọn tó gbẹnu ẹ̀ sọ̀rọ̀ gan ṣé wọ́n tún sọ̀rọ̀ ni so àkàndá ọ̀rọ̀ Awikonko àjàwọ̀ ọ̀rọ̀ Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́run ó ṣe ìjọba ṣòfin kọ̀ọ̀ràn kà kò sẹ́ni tó ṣòfin àjẹ́ Ọmọyẹlé Sowore òun náà ti ń bá tiẹ̀ náà lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ bó bá tún dàsìkò ìdìbò ní 2027 ní olóòtú bá kò tí ẹ sì mọ̀ pé ó múra ẹ ṣeré ni kò mẹ́rin kan ṣeré gbogbo àwọn ọmọ Ìgbò tí wọ́n ń sáré tẹ̀lé nìsín tí wọ́n rojọ́ lẹ́yìn ẹ̀ kò sí nínú wọn tí ó dìbò fún Sowore torí Ọmọyẹlé Sowore ò lè wọlé state ẹyọ kan in the whole country kò lè wọlé state kan ó ń gágùn ò ní criteria tó lè fi ṣe president rárá o Ọmọyẹlé Sowore ò ní o anybody tí ó bá ti ní tó dánú tí ọ̀dà sì ń ṣe kò ní leadership quality because you don't condemn people entirely o gbọ́dọ̀ rí nǹkan tó dánú nǹkan tí wọ́n ṣe nígbà mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore nìsín mo sọ ń pa ìbò ló dáa sí bí èèyàn ṣe máa ẹ̀dá ò lè burúburú kó mọ̀ níwà tó dára so mi mọ̀ bóyá ará èèyàn kàbí méjì sí ń wò tí wọ́n ní interest láti sọ sí àwọn eléyìí tí wọ́n sọ nípa Ọmọyẹlé Sowore àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yìí bóyá ará ẹni tó ní contribution 1 or 2 people tẹ́ bá ní +234 915 147 9599
+234 915 147 9599 àti +234 904 854 9362. Hello, sir. Hello. Yes, sir. ẹ kú iṣẹ́ ọpọlọ. Yes, sir. Olórí kan máa ń kọ́ ni ó ní tí a bá ṣe ìkà ọmọ nìkejì wa ọba òkè ń wò wá. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí mo wí ṣe àbí o ṣe o ṣe síjú adé ló rántí rí yẹn. Bẹ́ẹ̀ni. Ẹbí ní sọ̀bí lọ́kọ́. mo sọ fún ẹ nígbà kan pé the only thing tí Sunday Igboho fi lè ní successful pé kó lọ on security. mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ni. mo ní kó sọ fún pé security ní ọ̀nà ẹ̀ gbà tí nǹkan ló padà sí nísìnyí. nǹkan tó jẹ́ kí n láìkẹ́ ni pé o máa ní foresight o lè tètè rí ìdí nǹkan tó ń bọ̀. Bẹ́ẹ̀ni. now come to Ọmọwọlé Sowore or whatever they call it. Ọmọyẹlé. Yes, it's from Ìlàjẹ. wọ́n dẹ̀ tọ́ mọ́ Delta Niger Delta lóòótọ́. but mo ti mọ Sowore Ranse early 90s 89-90s. ìgbà yẹn mo ṣì ń tẹ̀lé Gani Fáyẹ̀mí òun náà wà ní school. ṣé bí Gani Fáyẹ̀mí ṣe ń ṣe protest tẹ tó ṣe bó ṣe ń ṣe human rights tiẹ̀ ló ń ṣe tiẹ̀ yìí. mo sọ fún ẹ nígbà kan mo ní kò sí human rights ní Nàìjíríà mọ́ lẹ́yìn ikú Gani Fáyẹ̀mí. Kò sí mọ́. kò sí o. ó lọ ka like 1990 títí dé 2000 tó bá dárúkọ mi lọ́dọ̀ àwọn human rights mẹ́fà ló mọ̀ mi. ṣèbí ara human rights yẹn ló ń fi fake document lọ́ra lé London sí ara àwọn ọmọ Gani Fáyẹ̀mí tó ti Gani Fáyẹ̀mí training mo mọ̀ dáadáa o. kò sí human rights tó wà ní Nàìjíríà tó yẹ pé àpò ara wọn náà ń jà fún o. Bẹ́ẹ̀ni. mo rántí ìgbà tí Buhari tó arrest Sowore. ìyá Sowore ló ń ké káàkiri tó ń sunkún lọ bá àwọn South West governors. Bẹ́ẹ̀ni mo rántí dáadáa. Fáyẹ̀mí ló lead the teams yẹn tó lọ bẹ Buhari tó fi release yẹ. ṣé ìyá yẹn ti fọ́ lójú sí àbò ti di létí kò mọ nǹkan tó mọ̀ tún ṣe ń sìn kó kọ̀ lọ́mọ into order. gọ́ọ̀mẹ̀ntì amúnimúyè ni amúnimóògùn ni. Lágbára Ọlọ́run. In fact bí ìjọba ò tí ì gbé kò tí ì yé mi. He has nothing in his brain. It's just attention seekers. Because òun kò bójú tó sẹ́ẹ̀ mọ́ ẹni tí ń pààrà kóòtù lójoojúmọ́ láì ṣe lọ́ọ̀yà. Attention seeker ni I don't know me mo bí Nàìjíríà ṣe take as somebody tó wà responsible. Sowore wà responsible ẹni tí ò lè manage party rẹ̀. Party tí ò lè structure. Nàìjíríà ni mo ti rí tí 419 tout tó ti ń di honourable. Láì mọ̀ yé. tó ń di doctor láì lọ school. Bẹ́ẹ̀ mọ̀ yé. A lot of things yìí happen ní Nàìjíríà tó yẹ pé kò àwọn lè try ní diaspora. Until tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ èèyàn kan dófin náà tó máa stop nonsense yẹn inú máa ń bí mi tí máa ti rí Sowore tó ń gbé Sowore sórí tẹlifíṣàn tó ń sọ̀rọ̀ inú máa ń bí mi who is Sowore for God's sake. tó máa compare Sowore àti Sunday Igboho la Sowore 100 times. Láì mọ̀ yé ọ̀nà. Confirm ni mo sọ fún ẹ mi ò mọ ní ti Igboho one on one but mo read ẹ. Impact ẹ̀ ní life àwọn èèyàn ó ju ti Sowore lọ. Yes. So what are we talking about? Why are you so personalize Sowore as if somebody that is tó ju bó ṣe wà lọ ni for God's sake inú bí mi tí mo ti rí bó Sowore matter. It's not kò ní value ní local government wọ́n sọ fún mo ní come and contest governorship and councillor ní local government
o báyọ̀ máa win. ẹ má jẹ́ ká nǹkan tí ò tó nǹkan ní Sowore ẹ̀jọ̀ ẹ má jẹ́ ká waste time wa lórí ẹ̀ wọn ti ìgbẹ́ni tíjọba bẹ́ẹ̀ sì yá ẹ máa ké káàkiri. God bless you, Daddy. Quote me again. All right, sir. Thank you. All right, sir. Well, èmi náà sọ fọ́mọ ilé Sowore pé kó lọ bẹ̀rẹ̀ láti State House of Assembly or House of Rep. tó bá campaign for House of Rep ó possible kó wọlé. Hello. 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 Hello, sir. Ẹ kálẹ́. Ẹ kálẹ́, sir. Ẹ kú iṣẹ́ o. Yes, sir. Ọlọ́run àti ọmọ sábàá dọ̀tun. Àmì o. Ẹ tún lé láti UK náà tó tún pè yín yìí. Mo mọ̀ mọ́ ọ̀rẹ́ yìí ni. Ibi tí àwọn mẹ́tọ́ alàgbà tó sọ̀rọ̀ tán yẹn ni máa ti bẹ̀rẹ̀. Ọ̀sẹ̀ méjì fẹ́ ní kí n gbè yín ìtẹ̀wọ̀n pẹ́ wà lórí ìṣòwò kan ọ̀sẹ̀ wọlé ń sìn láti bí máa rí. Ṣé rí ọ̀rọ̀ Sowore èmi bá sọ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó wọn ayé àdàbà. But still mọ́tòrí mo ti wo iye dáàtọ̀ náà ní ọ̀sán yìí. Wọ́n ti fún lésì. Ṣé rí èmi rí yẹn Sowore ti wà kò jẹ́ nǹkan kan ní Nàìjíríà ó ń wá nǹkan tó máa fi kúnra because question tó ń bí ẹ máa wo ibi tó ti sọ̀rọ̀ yẹn question tó ń bí ọ̀tọ̀ ó dẹ̀ fẹ́rẹ̀ sọ pé òun ò mọ Sunday dáadáa kí ló wá sọ̀rọ̀ ẹ̀ fún ẹni tó mọ̀ nípa tó sọ̀rọ̀ ẹ̀ 100% you don't have to ìyẹn nígbà ní pé ọkọ̀ tó fẹ́ kọ́ tún ó dàbọ̀ wọn ti pàṣẹ láti lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ̀n èèyàn kún ọkọ̀ ìyá sí ó tún fẹ́ kọ́ tún kọ́ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe lọ́rọ̀ ẹ̀ sí nìyẹn ọ̀rọ̀ ẹ̀ kò ṣeé kà because Sunday Igboho ti parí ọ̀rọ̀ tó bá jáwé sọ́dọ̀ wà lẹ́ kò lè filẹ̀ tó tó yíbò kò lè filẹ̀ gẹ́gẹ́ bá pé ó ti bú ọ̀gbẹ́ni ìyẹn ti filẹ̀ torí pọ́jọ́ ọmọ Yorùbá so ó dẹ̀ mọ́re kò sí ìrọ́bọ́ náà nífẹ̀ẹ́ sí ni pé kó yàn mọ́re kọ̀sọ́mọ̀ bá rọ̀yàn sí yẹn ìwọ agbára yẹn kọ́ Ọlọ́run ló fi sọ́kàn ẹ̀ láti dé tó bá dẹ̀ amóre Ọlọ́run ló ṣẹ̀ yẹn so ọmọ ọ̀rọ̀ yẹn Sowore ètè mi ò tiẹ̀ àwọn UK wọn tẹ̀ láì tiẹ̀ ẹ bá wò dáadáa àwọn UK ta sí wọn láì wọn ti gbélé yìí ó kàn bẹ́ síbi ó ṣàkànfẹ́ tọ́pọ̀ yìí wà ẹ́ sọ́dọ̀ fún lóye kan ní Nàìjíríà bí ó máa sáré bẹ́ẹ̀ mọ́ ni. Bẹ́ẹ̀ni o. Nǹkan tó ń ṣe nìyẹn tó nǹkan tẹ̀ máa bí tí ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ tán yẹn pèmí fẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan yẹn. God bless you, sir. ọ̀rẹ́ ọ̀tọ́ bí tí ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ ẹ̀ tẹ́gẹ̀dẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ ni. Thank you, sir. ló ń parí ẹ ṣe kan ẹgbẹ́ tó. Yes, sir. Yes. Ìran káàrọ̀ òjìrí ní kinní kan o agbára dẹ̀ ni kẹ́ni nǹkan ni wípé bó ti wù ká búra wa tó ká bára wa jà tó ó níbì kan tá a máa ń gbéra wa dé tá a tún fi jọ̀wọ́ ẹ̀ lẹ̀ fúnra wa and again tá a bá ti lè ṣe sorry tá a bá ti bẹ̀ra wa ó ti tánu wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbéra ó lọ sílé Ifẹ̀ láti lọ bẹ̀ Ọọ̀ni ó ti tán bí Tinubu bá fẹ́ sọ pé ọmọ tó ti bú mi rí nígbàdógójì èrò wájà ó níbi táwọn bàbá wa Ládọjà máa gbé Tinubu dé ọmọ yín ni ó wá jẹ́ pé kíní ìdíyìn gangan lẹ fi bí tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣe é pa ni ìbí yẹn mo fàdúrà ràn lọ́wọ́ náà ni ọmọ yín ni a ti dàkìtàn tọmọdé tàgbà ni ọmọ gbọ̀nsẹ̀ sí wa lára wọn mọ̀ dàdọ̀tí sí wa lára àmọ́ gbàmọ́ra náà ni láwàá ṣe sáwà pa ni báwọn àgbà bá ti gbéyàn débẹ̀ ọjọ́ wọ ẹlẹ ahá àtẹ̀yìn ń bára wọn jà ń parí ẹ̀ láàrin ara wọn dísè mi Ìgbòho ya ti jà àwọ̀ ìyẹ̀wò apárí ẹ̀ orí pé jà tá a jà ìjà fẹ́ ni ìwọ tí wọ́n mọ nǹkan kan ni wọ́n mọ̀ pé àwọn orúkọ tí òun ṣe tèmi tẹ́ ń pè mí mi ò rí rárá because ẹ̀rí ọkàn jẹ́ mi pé kì í sorúkọ mi ọ̀dàlẹ̀ ni ọ̀dàgbà ni ọ̀dàwó ni ọ̀dàkùkù bàbá sásun ni anybody ló lè resist anything. I am an adult. I can resist any advances. Mo lè conquer anybody at any fucking time. Yín ò tí ì sọ mí dọ̀dàlẹ̀ ní ìgbà tẹ́ni yẹn ṣe tàbí tẹ́ni yẹn sọ tàbí ní moment yẹn kò túmọ̀ sí pé mo ti dọ̀dàlẹ̀. Ìwọ ni wo nípinnu èmi nípinnu mo dẹ̀ ní boundary fún gbogbo nǹkan. Mo láàlà fún gbogbo everybody láàlà fún everybody tí mo ń dì pẹ̀lú. Má rí kọjá àlà tí mo fà fún ẹ. Tó bá ti rí kọjá ẹ̀ má resist ẹ. Bọ́lá ọba ṣe dálé ayé tèmi nìyẹn. Mi ì dẹ̀ lè change and I will never change and I can never change
and I don't want to change. Oníyèméjì ó dàbí ẹ̀fúùfù tàbí ó dàbí rírú omi òkun tí ẹ̀fúùfù tó ń ti ìjì líle ń gbé káàkiri. Atẹ́gùn ló ń control rírú omi òkun. O lè gbà lọ sẹ́yìn, o tún lè tì wá wájú, o lè tì wá kọ́mọdé bíi tẹ́wà, o lè tì wá kọkọjá bíi tẹ́wà. Kò stable. So láwọn àkókò kọ̀ọ̀kan ẹ̀já máa gbọ̀rọ̀ síra wa lẹ́nu, ẹ̀já máa ń tí kálukú wa bá gbogbo tí mo sọ pátá ló wá sí ìmúṣẹ. Hello sir. Hello sir. Yes sir. Ẹ bá ń lọ sí Onídèmọdé TV o, ẹ bá ń lọ sí Onídèmọdé TV o, ẹ lọ wo Onídèmọdé episode 3. God bless you sir, ẹ bá ń subscribe síbẹ̀. Mo wà pẹ̀lú yín sir. Yes sir. Yes sir. Ẹ rí ọ̀rọ̀ Sowore yẹn, ọ̀rọ̀ ẹ̀ kàn máa ń yà mí lẹ́nu. Ìwọ yìí ni wàá bú Òbí, ìwọ yìí ni wàá bú Àtíkù, wàá tó bú Bọ́lá Tinubu, tàwa ló wá dà gangan. Bóyá believe pé student union activism tó ń ṣe ní politics Nàìjíríà kò mọ̀ pé òṣèlú student union yàtọ̀ sí ti òṣèlú kele. Ó sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho. Ṣé ó lè ní olóyè Sunday Igboho wo ní family pẹ̀lú status olóyè Sunday Igboho yẹn? Ẹni ẹlẹ́ni wà ní exile for 4 years. Ṣé business tó ní sí Nàìjíríà ṣé kò tí máa crumble? Èèyàn sì wà ń bẹ̀ gan business wọn ò lọ déédéé. Ó ti paralyze already. Sẹ́yìn bá fẹ́ tó bá jẹ̀jẹ̀ pé 1 billion àbí 2 billion náà ni olóyè Sunday Igboho ní sákàtì. Òkè kò lásẹ̀ sákàtì. Ilé ètò owó tó bá ní náà ṣé kò tí ní náwó náà fẹ́ tán? Àbí o. So gbogbo yẹn inú yẹn nìyá kú sí. Gbogbo yẹn ṣé ìyẹn náà ò tó? Ẹ wá sọ pé bẹ́ẹ̀ yẹn bá ti ẹ̀sẹ̀ gan ìyẹn gan ti tó níjìyà fún yàn. Gbogbo ẹni tó bá kó lórí Sunday Igboho pé ó ṣe tẹ̀lé Tinubu ẹni Ọlọ́run á dá wọn lẹ́jọ́. Lámbàrọ̀ lọ. Because ẹni ẹlẹ́ni ti ṣe tó ṣe kó dẹ̀ kú sẹ́yìn òde. I don't know. Ṣẹ̀ṣẹ̀ dẹ̀ bàjẹ́. I don't know. Ẹ̀yin olólùfẹ́ rẹ wo a ò ní rí jù báyìí lọ, ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó dàbọ̀.